abala ti ọ̀rọ̀ Ọlọ́run lọ lákọ̀ọ́kọ́ fún ti tòní. Ẹ̀yin aráalé, ẹ bá mi kí màmá wa nínú Olúwa káàbọ̀ sórí ètò. Àwọn náà ni Reverend Mrs. Oketola JP. Àwọn ni tí Ọlọ́run gbé iṣẹ́ ìránṣẹ́ ìkalẹ̀ láti ìjọ The Garden of Deliverance Prayer Ministry. Mọ́mì, ẹ káàbọ̀ sórí ètò ìjọ òwúrọ̀ lógún. Lérò pé dáadáa lẹ dé. Ògo ni fún orúkọ Olúwa ní òkè ọ̀run. Hallelujah. Olúwa ṣeun púpọ̀ nínú ayé wa. Ní àkọ́kọ́, ẹ jẹ́ ká gbàdúrà ní orúkọ Jésù. Àmín. A dúpẹ́ lọ́wọ́ yín pé oṣù kẹsàn-án ẹ mú wa rìnrìn àjò náà jà. Olúwa gba ọpẹ́ wa. Àmín. Ogun ó ń ta mí, ó ń ro mí, ẹ jẹ́ kó jẹ́ ìpín wa. Ọlọ́run á gbé ọ̀gá lórí ìdílé kọ̀ọ̀kan àti lórí Nàìjíríà wa fẹ́ jẹ́ kó gún dé. Olúwa gba ọpẹ́ wa. Àmín. A dúpẹ́ lórí ìjọ òtítọ́ kọ̀ọ̀kan. Olúwa gba ọpẹ́ wa. Àmín. Ògo ni fún orúkọ Olúwa. Ọlọ́run ọ̀rọ̀ máa bá wa lọ. A ó máa dúpẹ́. Jésù Kristi agbára wa. Àmín. Ní òwúrọ̀ yìí, mo tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún orí ọ̀fẹ́ tí Olúwa fi fún wa láti tún lè dé bí yìí ní oṣù kẹsàn-án tó parí ta tún bẹ̀rẹ̀ ìmíràn báyìí. Mo fẹ́ fi orin kan ní Ọlọ́run lógo. Bàbá lókè, ẹ kú iṣẹ́ lórí ayé mi o, ẹ máa ń dábìrà. Bàbá lókè, ẹ kú iṣẹ́ lórí ayé mi o, ẹ máa ń dábìrà. Ọlọ́run dábìrà lórí ẹnì kọ̀ọ̀kan wa ní láti January títí di àkókò yìí. Ó ń ṣe bẹbẹ méje àti yàyà mẹ́fà. Ẹ jẹ́ ká wo ọ̀rọ̀ Ọlọ́run ní tí Olúwa fún wa ní orí ọ̀fẹ́ láti mú wá lónìí fún gbogbo kọ̀ọ̀kan tó ń gbọ́ ìró wa. Olúwa fún wa ní ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run. Àkòrí ọ̀rọ̀ náà tó ní òtítọ́ ni ọ̀rọ̀ náà. Òtítọ́ ni ọ̀rọ̀ náà. Òtítọ́ ni ọ̀rọ̀ náà. Ọ̀rọ̀ Ọlọ́run tí à ń gbọ́, tí à ń mú wá fún wa, ìwọ olùgbọ́ mi, mo fẹ́ sọ fún ọ wípé òtítọ́ ni ọ̀rọ̀ náà. Eléyìí kì í ṣe ọ̀rọ̀ èké, kì í ṣe ọ̀rọ̀ eré. Nígbà tí Olúwa bá ti ń sọ̀rọ̀ jáde, tó bá ti rí tí ẹ mú níbẹ̀, ọ̀rọ̀ náà lè wò ẹ́ sàn, ó lè gbà ẹ́ là, ó lè ṣe ohun tó dára nínú ayé ẹ. Nítorí pé nínú ọ̀rọ̀ yìí, èmi ti ń sọ̀rọ̀ Ọlọ́run láì gbàdúrà láì ṣe kankan tó sì já ìdè oyún ọlọ́jọ́ pípẹ́ tó sì bí ọmọ rẹ̀. Mo fẹ́ kó gbàgbọ́ pẹ̀lú mi pé òtítọ́ ni ọ̀rọ̀ yìí, kò sí irọ́ níbẹ̀, kò sí èké níbẹ̀. Pọ́ọ̀lù ló sọ ọ̀rọ̀ yìí jáde nínú ìwé Tímótì kìíní, orí kìíní ẹsẹ̀ 15, kí ló wí? Òtítọ́ ni ọ̀rọ̀ náà, Máa ń ṣe. ó sì yẹ fún ìtẹ́wọ́gbà pé Kristi Jésù wá sí ayé láti gba ẹlẹ́ṣẹ̀ là. Dúró, òtítọ́ ni ọ̀rọ̀ náà, ó yẹ kó o tẹ́wọ́ gbà á, kó o gbà á wípé Jésù Kristi yìí òótọ́ ni o, ó wá sí ayé o. Wọ́n ní ó yẹ fún ìtẹ́wọ́gbà. Kí ni nǹkan téèyàn bá tẹ́wọ́ gbà? Òun ni pé ohun téèyàn gbà yìí pé kíní yìí mo gbà á gbọ́. Òtítọ́ ni ọ̀rọ̀ náà, ó yẹ fún ìtẹ́wọ́gbà pé Jésù Kristi wá sí ayé yìí, ó wá gba ẹlẹ́ṣẹ̀ là nínú èyí tí èmi jẹ́ ọ̀kan. Bí ìwọ bá jẹ́ ọ̀kan, Jésù Kristi ti wá sáyé o. Èmi ò sọ̀rọ̀ ẹ̀sìn, mò ń sọ̀rọ̀ Jésù Kristi fún ẹ. Jésù Kristi yìí alágbára ni ó wá sí ayé, ó wá gba ẹlẹ́ṣẹ̀ là. Mo ń láti sọ fún ẹ ní ìdánilójú wípé ohun gbogbo ló la lè sọ̀rọ̀ lórí ẹ̀, ṣùgbọ́n ti Jésù yàtọ̀. Ó wá sí ayé, ó wá gba ẹlẹ́ṣẹ̀ là. Eléyìí kì í ṣe wòlíì, Jésù kì í ṣe wòlíì, Ọlọ́run ni. Ó wá sí ayé, ó wá gba ẹlẹ́ṣẹ̀ là nínú èyí tèmi jọkàn. Ìwọ náà mọrú ipò tó wà. Jésù Kristi yìí, ó wá gbà ẹ́ là. Gbàgbọ́ kó lè gbà ẹ́ là. Gbàgbọ́ kó lè wò ẹ́ sàn. Gbàgbọ́ kó lè ṣe nǹkan tó dára nínú ayé ẹ. Gbàgbọ́ kó lè sọ ìwọ àgàn, ó lè sọ ẹ́ dọlọ́mọ. Tó o bá ti gbàgbọ́ wípé pẹ̀lú Ọlọ́run ohun gbogbo ni ṣíṣe, kò mà sí ohun tí Jésù yóò lè ṣe o. Gbà á gbọ́ nítorí pé ó wá sí ayé láti wá gba ẹlẹ́ṣẹ̀ là nínú èyí tí èmi tí mo jẹ́ ọ̀kan, ìwọ jẹ́ ọ̀kan, ìwọ tó ń wò mí jẹ́ ọ̀kan. Káàkiri àgbáyé, ìwọ ni Jésù wá fún, ó wá gbà wá là. Ọ̀rọ̀ náà ṣe ìtẹ́wọ́gbà. Gbà á. Má sọ pé rọ́nà ń pa àwọn kiri yóò yìí, irọ́ kọ́. Ọ̀rọ̀ yìí ó jẹ́ agbára. Ọ̀rọ̀ rẹ̀ ó lóye, ó sì mú ju ìdàkídà olójú méjì lọ. Ìwọ ọ̀rẹ́ mi, ìwọ ẹ̀gbọ́n mi, ìwọ àbúrò mi, ìwọ ọmọ mi, ìwọ bọ̀dá mi, ìwọ bàbá mi tó ń gbọ́ ọ̀rọ̀ yìí, gbà pé Jésù ni alágbára. Ó rántí
ìgbà tí Ọlọ́run fi Ádámù àti Éfà tó fi sínú ọgbà Édẹ́n. Olúwa sọ fún wọn yìí pé mo fi yín sínú ọgbà dáradára, ẹ máa jẹ, ẹ máa mu, ṣùgbọ́n kan ṣoṣo yìí ẹ má fọwọ́ kàn. Nígbà tí wọ́n ti fọwọ́ kàn, nígbà náà ni ìṣòro ti dé bá ayé. Ìgbà náà ni ọ̀gbun kan ti wà láàárín ènìyàn sí Ọlọ́run. Ṣùgbọ́n nígbà tí Jésù dé, ó mú afárá, ó fi sí àárín ọ̀gbun yẹn, ènìyàn lè lọ, ó lè bọ̀ pẹ̀lú Ọlọ́run. Aṣọ òlékè tẹ́ḿpìlì ó máa fàya o. Irú obìnrin báyìí ó máa lè wàásù o. Ọlọ́run máa rẹ́kọ́mẹ́ǹdì ẹ o. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí ni obìnrin jẹ́ nínú iṣẹ́ ìránṣẹ́, ṣùgbọ́n ní àkókò Jésù àti ẹ̀mí mímọ́, Jésù Kristi máa fi àyè sílẹ̀ o. Olúwa ń wó di Jẹ́ríkò nínú ayé gbogbo ènìyàn tí ó bá ti fi ọkàn rẹ̀ fún ẹ. Ó lè ṣiṣẹ́ ìyanu nínú ayé ẹ, ó lè ṣe nínú ayé mi. Nítorí náà, òtítọ́ ni ọ̀rọ̀ yìí, kò sí irọ́ ńbẹ̀. Láàárín àwọn irọ́ ni wọ́n ń pa, àwọn Kìrìsìtẹ́nì fẹ́ jẹun ni, ìwọ mà kúrò ńbẹ̀ o. Kì í ṣe gbogbo ènìyàn lórí bẹ́ẹ̀. Òtítọ́ ni ọ̀rọ̀ yìí, ìwọ gbà á gbọ́, kó dẹ̀ yẹ̀ wò, kó dẹ̀ mọ̀ wípé wàá rí pé rere ni Olúwa, ààbò ní ọjọ́ ìpọ́njú.